president 2027 kò ní kankan ṣe pẹ̀lú yẹn. Iléeṣẹ́ Koiki Media kò tako president Bọ́lá Tinubu, kò tako ìjọba ẹ̀, àmọ́ ó ń béèrè ẹ̀tọ́ ọmọ Yorùbá on behalf of ọmọ Yorùbá, which is a right. A ní ìjà pẹ̀lú federal government, a jáde láti da ilẹ̀ Yorùbá rú, a jáde pé à ń jáde pé a fẹ́ bà nǹkan jẹ́, kí la fẹ́ bàjẹ́ fún? Sanwó-Olú ti ṣe train, kí la fẹ́ bàjẹ́ fún? Bọ̀ ẹ̀tọ́ ni pé kí Sanwó-Olú rántí pé òun nìkan kọ́ lòun nílẹ̀ Yorùbá, a ní right láti béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí wọ́n dìbẹ́tì ìtawà fẹ́ yìí ní house ní ilẹ̀ Yorùbá. Torí pé ìta ń béèrè fún kò ń ṣe tó tako ọmọ Yorùbá kankan. Ọmọ Yorùbá lè tako, ìyẹn wọ́n ní right láti tako nítorí pé wọ́n ò ní understanding ìdí pàtàkì, ìdí kókó tí a ṣe ń sọ pé ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ ní òmìnira tiẹ̀. Níbi tí iléeṣẹ́ Koiki Media ti jáde nìyẹn, níbi tí iléeṣẹ́ Yorùbá World Media ti jáde nìyẹn, níbi tí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ Yorùbá country níbi tá ti jáde nìyẹn. A tako federal government, a ní any reason láti tako federal government, nítorí pé in tó bá mú àwọn iléeṣẹ́ mídíà tó ń bẹ ní UK tí wọ́n tako gọ́ọ̀mẹ̀ntì wọn pé àwọn ọmọ wọn láti kúrò nínú EU, àbí? A ṣáà rí pé nígbà tí wọ́n pa tó ṣe election yẹn tán, àwọn tó win òun làwọn tó ní àwọn ò ṣe EU mọ́, and they are about 2 million. So táwa náà bá wá ń jáde tá à ń lo iléeṣẹ́ yìí tó ń pè ní Koiki Media, ká fi ń polongo, ká fi encourage àwọn ọmọ Yorùbá pé ẹ̀tọ́ yín tí ẹ mọ̀ yẹn ẹ gbọ́dọ̀ mọ̀. Torí mo fẹ́ ká gbọ́ àgbọ́yé dáadáa, torí ṣe lẹ́lòmíì máa rò pé kí ló dé tí bọ̀bọ̀ yìí, kí ló dé ìwọ nìkan ni, kí ló ṣẹlẹ̀? Èmi ń lo iléeṣẹ́ tèmi ni láti fi polongo Yorùbá nation. Àdẹ̀ní àníṣe nǹkan kan bí mọ́ ọ̀ǹtí tábàgbà country wa, tábàgbà Yorùbá country, màá decide ọ̀nà tí mo fẹ́ lọ pẹ̀lú iléeṣẹ́ mi. Ẹ lè expect gbogbo àwọn iléeṣẹ́ tó wà Nàìjíríà kó endorse yín. Gbogbo bàbá wa Oríyọmí Hamzat fídíò tó ṣe lọ́dọ̀ Àṣàkẹ́ 16 minutes, àwọn lè bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán fún ìdí kan àbí ìdí kejì, bọ́tà bá gbọ́n tó sọ tán lẹ́yìn ìgbà tí Babangida tó náà ń ṣẹ̀wé pé ká má bínú after 32 years. Ẹ rí i pé ìtẹ́lẹ̀ náà sọ yìí, òun náà ni bàbá mi Oríyọmí Hamzat ti sọ, àmọ́ àwọn ń lo ọgbọ́n àgbàlagbà, àwọn ń lo ọgbọ́n pé káwọn rọra gbé kalẹ̀, ó yàtọ̀ sí bẹ́ẹ̀ mi ṣe ń sọ, and àwọn ọ̀dẹ̀ endorse self-determination fully, but a mọ̀ pé lẹ́yìn tàbá ní ká bèrè lọ́wọ́ bàbá wa Oríyọmí Hamzat pé ṣé kí ilẹ̀ Yorùbá dá dúró ni, I'm sure pé ìtọ́ máa sọ ni pé yes. Yínká Ayéfẹ́lẹ́ tó ní radio station kò jáde tán láti sọ pé òun máa gbélé iṣẹ́ tòun sílẹ̀ fún self determination because abẹ́ Nàìjíríà làwọn tí operate, èmi ò operate lábẹ́ Nàìjíríà. Èmi ò iléeṣẹ́ Koiki Media kò operate lábẹ́ Nàìjíríà. Independent media ni, ìyẹn la ṣe sọ pé tó bá jẹ́ independent ẹ gbọ́dọ̀ support láti bá wa fund ẹ̀ kí àwọn nǹkan tó fẹ́ ṣe lórí ìrìn àjò Yorùbá nation, because láti bí ọdún mẹ́rin ẹ lè rí pé a debate, a dẹ̀ jẹ́ kó tún yé yín pé kò ń ṣe pé torí pé ẹ̀ ń gbọ́ mi ní UK nìkan àti West Africa, torí ẹlòmíì lè rò pé ṣé o wà ní UK ẹ lọ ṣiṣẹ́ náà, iléeṣẹ́ náà pé mídíà ni, kò tako Sanwó-Olú nígbà tá a bá máa bẹ̀rẹ̀ rally, but tí Sanwó-Olú bá tako Yorùbá nation tá a bá jáde fún rally tí wọ́n bá pààyàn, a ní right láti sue Sanwó-Olú sí International Criminal Court, torí òun ló máa ṣe wà lórí oyè as a governor. Èyí tó ṣe ní 2021 orúkọ already àti mú lọ sí International Criminal Court. Wọ́n ní right láti press charges lórí Sanwó-Olú, torí pé Sanwó-Olú ló wà níbẹ̀ nígbà tó pa Jùmọ̀kẹ́ Oyèlékè ní 2021. tó tó bá rò pé àwọn lè go scot free nínú Nàìjíríà nìyẹn o, kẹyà gbọ́ wa dáadáa.
àwọn tó jẹ́ amòfin Yorùbá nation wọ́n ní right láti sue Sanwó-Olú, a ní right láti sue federal government, a dẹ̀ ti sue federal government ìyẹn ti Buhari àti Buratai láti ìdí tí wọ́n lọ sílé Ìgbòho wọ́n fẹ́ pa sínú ilé. So ẹ gbọ́ wa dáadáa o, à ń bọ̀ fún rally àtakò government, bí government bá wá takò wá subject to the government bá rí is entirely up to the government. Because nígbà táwọn citizen ní UK tó ń béèrè fún right wọn, èmi ò rí bí kankan tí UK ti kó ọlọ́pàá àti sójà jáde tó ní kó pààyàn. Àwọn èèyàn dìbò wọ́n dẹ̀ fi ẹ̀dùn ọkàn wọn mọ̀ pé àwọn ti wà nínú EU for many years, àmọ́ àwọn ò ṣe EU mọ́. UK wà lára àwọn tó dá European Union sílẹ̀, UK wà lára wọn. UK dẹ̀ ní kò jẹ́ kí European Union kó lọ smoothly, àwọn ló ń takò. Because ṣe lẹ́nu mi máa ń rò pé bóyá à ń takò Tinubu nítorí pé òun ló wà lórí oyè. Tinubu kọ́ là ń takò Tinubu, à ń takò ìran Yorùbá tí kò rí àṣeyọrí ṣe nínú Nàìjíríà. Ìran Yorùbá tí wọ́n mọ̀ kó gba ẹ̀tọ́ kúrò lọ́wọ́ ẹ̀, kó gba orí adé kúrò lórí orí adé. Torí most of àwọn ọba wa bí ṣe sọ lánàá, orí adé yẹn a rí important ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá. Kódà orí adé ti ń sùn tábàì, orí adé ti ń takọ ọmọ Yorùbá. Ṣèbẹ́rí tó lù wọ́n ṣe, ṣé ó jẹ́ kí ọba ilẹ̀ Yorùbá máa takọ ọmọ Yorùbá? Ìdí ta ṣe ń sọ pé àwa kan iléeṣẹ́ kan tó ń pè ní Koiki Media a máa continue láti create awareness, láti ṣí ọmọ Yorùbá lọ́kàn pé in tó ń fa wàhálà tá à ń ṣe òun sọ̀rọ̀ Fúlàní nìkan la ṣe fẹ́ gba Yorùbá nation. Fúlàní yẹn is just one out of many reasons tá a ṣe fẹ́ gba Yorùbá nation. Yorùbá nation, Yorùbá country tá a fẹ́ gbà right tí ó ti wà tẹ́lẹ̀ ni ó tó ní báwọn òyìnbó amúlùmálà tó ní gbogbo ẹ̀ tó top me upside down. Nígbà tí wọ́n create Africa ní 1884 láwọn ibi tí mo ti dé lẹ́yìn ìgbà tí mo dé Africa, wọ́n jẹ́ kó yé mi pé àwọn òyìnbó ò sí nísàlẹ̀ nígbà tí wọ́n create máàpù Africa. Nígbà tí wọ́n ya máàpù tó ń yọ gbogbo ẹ̀, olúkálukú yọ tiẹ̀, France yọ tiẹ̀, UK yọ tiẹ̀, eléyìí yọ tiẹ̀, Belgium yọ tiẹ̀. Wọ́n ní wọ́n wá sí Africa, òkè lọ́wà ní Germany, wọ́n dẹ̀ make a decision nínú Africa. Ìdí tí Africa ṣe ń struggle tó yẹ pé tó bá fẹ́ lọ South Africa nísìn wọ́n á lọ rí the visa. Àwọn African country míì wà nísìn wọ́n respect Nigeria láwọn African country tó ta ti lọ. Ọlá pé nǹkan míì táwa tún ní kàgbé dání gẹ́gẹ́ bí another form of identification, òun ló ń jẹ́ kó fún wa ní value, òun ló ń jẹ́ kó fún wa ní ọ̀wọ̀ pé ká béèrè àwọn ìbéèrè lọ́wọ́ wọn. Ìní ìwà ọ̀wọ̀ jẹ́ ká record ẹ̀ láwọn bìbí tá a ti lọ ká ń béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ wọn. So ìdí tá a ṣe ń sọ fún ọmọ Yorùbá pé iléeṣẹ́ pọ̀ nínú Nàìjíríà, iléeṣẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá. Mo kàn lórí Yomi Hamzat àti bàbá mi Yínká Ayéfẹ́lẹ́, kò ń ṣe pé àwọn òbí náà ò sí, àwọn tí a mọ̀ pé wọ́n jẹ́ gbòógì nílẹ̀ Yorùbá nìyẹn. Bàbá wa Kọ́lá Olóòtú wọn ò lè sọ̀rọ̀ self determination bẹ́ẹ̀ mi ṣe ń sọ yìí, bọ̀ ìyẹn mi pé wọn ò nífẹ̀ẹ́ sí kí Yorùbá dá dúró. Tàbá bí wọ́n one on one, wọn ò nífẹ̀ẹ́ sí Yorùbá ni wọ́n wá sí òkun Olóyè Ìgbòho. Tó o bá nífẹ̀ẹ́ sí Yorùbá nation, bàbá Kọ́lá Olóòtú ò ní wá sí bẹ́ríà bàbá wa Sunday Ìgbòho nígbà tó sí màmá wọn. But àwọn ní wọ́n láti mọ bó ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀. But tí Nigerian government bá fẹ́ prove pé lótìtọ́ irọ́ ni gbogbo wa ń pa, ẹni kí Nigerian government ti fún wa ní right kí gbogbo journalist, gbogbo media houses, gbogbo radio station tó sọ tó wà lẹ́nu wọn nípa pé ṣé kí Yorùbá kó lọ àbí kó má lọ. Simple question ni yes or no. That was the question tí UK béèrè lọ́wọ́ aráàlú
ṣe fẹ́ wà nínú EU yes a fẹ́ wà níbẹ̀ no a sí níbẹ̀ and the no carry the vote. Ẹni kí president Bọ́lá Tinubu fi àyè sílẹ̀ kó sọ fún minister for communication pé wọ́n lọ announce ní gbogbo ilẹ̀ Yorùbá o àwọn wo ló fẹ́ dúró sínú Nàìjíríà àwọn wo ló dúró sínú Nàìjíríà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ media àti print àti off àti online àti TV gbogbo wọn ló máa sọ̀rọ̀ nípa Yorùbá nation bọ́tọ́ bá sọ̀rọ̀ nípa Yorùbá nation nísìnyí wọ́n máa penalize wọn náà fẹ́ gba license lọ́wọ́ wọn ta ló máa wá fún wọn níṣẹ́ tó máa ṣe nígbà tá a bá gba license lọ́wọ́ wọn bọ́ nígbà tá a bá jáde fún rally tí 15 million people wà níta a ti gbé iṣẹ́ fún gbogbo àwọn radio station yẹn kò ní jẹ́ Koiki Media nìkan mọ́ kò ní jẹ́ World Media nìkan mọ́ bọ́ tá a bá jáde tá a bá pọ̀ àìtí fún wọn níṣẹ́ tí 15 million ọmọ Yorùbá bá wà níta gbogbo rédíò lẹ Yorùbá ò ní ríṣẹ́ ṣe mọ́jú pé kọ́ máa bèrè pé kí làwọn ọmọ yìí fẹ́ torí mo ṣe sọ kò ń ṣe Ìgbòho nìkan ló fẹ́ Yorùbá nation kò ń ṣe bàbá Akíntóyè nìkan ló fẹ́ tí wọ́n bá wá mọ̀ pé wọ́n náà fẹ́ máa mobilize àwọn èèyàn sílẹ̀ kò sẹ́ni tó ń tako federal government ò rẹ̀ ní right láti push wa out pé ká má bèrè ẹ̀tọ́ wa torí pé Tinubu wà wúrẹ̀ pé Shettima máa lọ sí UN láti lọ kéde pé wọ́n fún Palestinian ní right to self-determination so ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ jẹ́ kí a tètè yanjú ẹ̀ ká tó bọ́ sójú títì tá a bá yanjú ẹ̀ lójú títì a lè débi kankan mọ́ o diplomacy tó kù ní sí ni pé kí gbogbo wa lọ fi ẹ̀dùn ọkàn wa wọ̀ níta gbàfẹ́ Yorùbá country ìtí federal government bá wá gbègbèsè ló máa determine the next line of action ìyẹn ń ṣe tọ́jú ẹ̀ máa announce lórí social media èmi kọ́ ni government àgbáyé tí ń attack àwọn èèyàn tó bá lọ ṣe rally but in tó máa fà jáde òun ni pé ṣé tó bá attack wa ká bá jáde fún rally ṣé Nàìjíríà ṣì máa lè exist ìbéèrè ni kò tí ì mú jàdá ní ìyẹn mo ṣe ní ètò sí nínú program ti rọ̀lẹ́ yìí àlàyé ọ̀rọ̀ la máa ṣe ká bá jáde pé a béèrè fẹ́tọ̀ wa tí federal government bá lu agbára lé wọn lórí then igbó bá jáde lẹ́yìn ẹ̀bi federal government ni kò ń ṣe ẹ̀bi tàwa whatever tó bá jáde lẹ́yìn pé a jáde fún rally peaceful rally tí kò mú ìjà dání tàbí ń sọ fáwọn ọmọ tó fẹ́ jáde pé ọ̀rọ̀ rally tá fẹ́ jáde yìí o àbá pé 30 million kò ń ṣe ìjà là ń bá lọ but tí federal government bá wá fi agbára pé nítorí àwọn ní weapon àwọn ní sójà àwọn ní ọlọ́pàá àwọn ní DSS tó bá lu agbára yẹn lé wa lórí a ní right láti respond in whatever way tó bá wù wá. But pray pé kí federal government kó ṣe bẹ́ẹ̀ torí mo mọ̀ pé federal government kò ṣe Fúlàní ló wà níbẹ̀ even though ọmọ Yorùbá ni but Nàìjíríà ló represent Bọ́lá Tinubu president kò represent Yorùbá nation olóṣèlú parako ni ó fẹ́ lọ sí 2027 àwọn ọ̀dẹ̀ ní láti ṣe máa campaign pé a gbọ́dọ̀ dúró de 2027 ká tó jáde fún rally a ní right láti jáde fún rally yẹn gbọ́dọ̀ wáyé as soon as wọ́n bá ti parí burial rally gbọ́dọ̀ jáde as soon as the burial bá ti lọ bàbá Akíntóyè gbọ́dọ̀ tún hold ẹ̀ mọ́jú bó ṣe yẹ lọ wọ́n gbọ́dọ̀ announce pé kí gbogbo ọmọ Yorùbá ní gbogbo bíkíbi èmi ò mọ bó ṣe máa ṣe announcement yẹn èmi ò fẹ́ mo ò fẹ́ gbogbo mo ò tí mọ̀ kankan nípa yẹn bàbá ò lè discuss nothing about rally pẹ̀lú mi láti ìgbà tí mo ti ń yọjú sí wọn. But whatever way it is iléeṣẹ́ Koiki Media ó máa represent àwọn media tó máa wà nínú ilé tó máa pariwo Yorùbá nation èmi personally gan máa wà níbẹ̀ eléyìí ń sọ̀rọ̀ inú torí ọ̀gá ò lè wà ní abroad kó ní káwọn staff ẹ̀ máa lọ ṣiṣẹ́ àjọ máa wà nísàlẹ̀ ni so tá a bá wá sọ pé I need the support I need the so many logistics ká máa fi ṣiṣẹ́ yìí then tá a bá tètè á jẹ́ pé ìtabárí náà la máa lò ní
ìyẹn ò mú ìjàdá ní wọ́tá bá ráwọn nǹkan mìta lè lò láti fi enhance èmi ò ní kẹ́ wá fún wa ní owó gbogbo ìtaṣe ní 2021 kọ́lá ń wá nísìn iléeṣẹ́ yìí ní ìdòwó láti fi wà ní gbogbo ilẹ̀ Yorùbá nígbà tí rálì bá dá àwọn míì a máa láti employ wọn as emergency torí pé staff mi ò ní lè wà ní gbogbo everywhere ẹni tó bá ti ní mobile phone a ní right láti sọ pé wàá bá wa ṣiṣẹ́ temporarily kò máa fún wa ní report tó ń lọ ní local government ẹ a ní 191 local government Koiki Media ò ní 191 staff but a lè employ àwọn èèyàn on emergency basis so ọ̀rọ̀ tó ń bọ̀ yìí kò mú jàdá ní àbáyàn kankan fa wàhálà àbádẹ́pà dọ́dúnjà àbáṣẹ́yìn Mákindé jà but táwọn bá wá náà wọ́n fẹ́ bá wa jà látara pé wọ́n máa lo security apparatus tó wà nínú state láti fi attack wa I don't know what is going to happen. ìyẹn la ṣe ń sọ fáwọn ọmọ Yorùbá ẹ lọ jẹ wédú ẹ lọ jàmàlà ẹ lọ jẹ gbẹ̀gìrì ẹ lọ dira dáadáa nítorí pé àmọ́ bó ṣe máa respond wọ́n dẹ̀ mọ̀ pé a ti ń sọ̀rọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé ohun tá a ti ń sọ̀rọ̀ yẹn ohun bàbá wa Professor Akintoye ni torí bàbá ló ní ká lọ máa pariwo síta pé rálì ń bọ̀ olóyè Ìgbòho ti sọ̀rọ̀ Ìgbòho ò ní láti wá sílé fún rálì but àwa tá a fẹ́ jáde tí Ìgbòho bá wá rí pé yes àsìkò tó láti wálé fún rálì ẹ lè stop ẹ̀ òun ló máa decide yẹn wòlíì kankan ò lè decide fún olóyè Ìgbòho ẹ bá pè mí ẹ fún mi ní advice tó èkì sọ fún Ìgbòho kó má wà Nàìjíríà Ìgbòho ló máa make decision yẹn kò ń ṣàwa ìyẹn kù sóhun lọ́wọ́ kọ́nà bá but táwa 15 million bá wà níta a ti ran Ìgbòho lọ́wọ́ àti bàbá Akíntóyè a dẹ̀ ti ran ara wa lọ́wọ́ so I hope this message today èmi 22 February là ń rìkọ́dì fídíò yìí là ń rìkọ́dì audio because bá ṣe ń rìkọ́dì fídíò à ń rìkọ́dì audio torí àwọn tó máa náwọn gbọ́ ẹ sọ fún ẹni tí kò tí gbọ́ a jáde láti dàlúrú o a jáde pé a fẹ́ jáde pé a fẹ́ bọ́ọ̀nù kankan dáhùn náà àwa la nínà ilẹ̀ Ìgbò kọ́ la wà so kí la fẹ́ ìtàbánà ọ̀tá wà nílẹ̀ Ìgbò kan ṣá a ní right láti máa lọ jó kan níbẹ̀ destroy anything but a ní right láti jáde láti béèrè fún ẹ̀tọ́ wa through a peaceful means and that is exactly what is going to happen so àwa against Tinubu ní right láti pe bàbá Akíntóyè láti béèrè pé ẹ̀tọ́ tẹ́ ń béèrè fún yìí báwo la ṣe lè open negotiation no closed door negotiation no compromise because wọ́n ti fi ilẹ̀ Yorùbá wọ́n ti fi compromise for the last 64 years àwọn kan ló gbowó tó fi pa MK Abiola náà a kàn pariwo mọ́ IBB ṣé IBB nìkan ló pa Abiola ni ẹ má yẹ ká parọ́ fúnra wa tí IBB nìkan ló pa Abiola so intense nísìnyí pé àwọn ọmọ Yorùbá kan wà involve lára àwọn tó sell out nìyẹn àbáwọn kan bá Abacha ṣiṣẹ́ nígbà tí Abacha gba oyè yìí báwọn ọmọ Yorùbá kan wà níbẹ̀ tó ń bá ṣiṣẹ́ àwọn èèyàn ṣe sọ fún Abacha pé Abiola tó tì mọ́lé kò dáa ṣe báwo rẹ ni gbogbo yín ìwọ ṣe sọ fún Abacha pé kó fi Abiola sílẹ̀ ibi tẹ́tí máa mọ̀ pé àwọn kan ti lo Yorùbá wọ́n ti fi gbé ara wọn sókè àwọn oníṣẹ́ yẹn nínú ìrìn àjò tá gbé dání tàbádẹ̀ rẹ ni tó máa compromise wa a máa wá pariwo ẹ̀ síta kò ń ṣàwọn èèyàn ló máa sọ fún wa pé àwọn kan ti compromise nítorí pé wọ́n ọmọ tó wà behind closed door wọ́n rò pé wọ́n ti compromise ìyẹn ló ṣe ń wà against Ìgbòho ìyẹn ló ṣe ń wà against bàbá Akíntóyè àtàwọn tá gbé dání torí wọ́n mọ̀ dájú pé àwọn ilé wọ́n ní wọ́n ti lọ 2020 ni wọ́n sọ pé mi pé wọ́n ti lọ dífá lórí gbogbo wa wọ́n ti mórúkọ wa lọ sọ́dọ̀ pásítọ̀ wọ́n mórúkọ wa lọ sọ́dọ̀ wòlíì àfáà mo ní wọ́n gbé orúkọ wa dé ṣé Gambia ló ń pẹ̀lú yẹn eléhùn ṣe korojúkorojú Lai Muhammed ló ṣiṣẹ́ yẹn orúkọ tèmi ó wà níbẹ̀ orúkọ Ìgbòho wà níbẹ̀ bàbá Akíntóyè wà níbẹ̀ mo ní dárúkọ àwọn tó kù torí màtá bá dárúkọ àwọn kan nísìn ṣe làwọn yẹn máa gbáná jẹ àwọn ọmọ tó pè mí àwọn ọmọ tó ń ṣiṣẹ́ níbẹ̀ ni pé Mr. Koiki ọ̀rọ̀ tó wà ń lẹ́tẹ̀ fáì orúkọ yín ti dé bíbá yó with video evidence
ó ti lọ confam pé ṣé tòótọ́ ṣé jẹ̀ níhù làwọn kan gbé dání, ṣé jẹ̀ níhù àwọn tájọ́ bẹ̀rẹ̀ àwọn kan náà kò ṣe gbogbo èèyàn tájọ́ bẹ̀rẹ̀ kọ́ lájọ́ máa parí ẹ̀ torí àwọn kan ní interest. Ṣé gbogbo ọmọ Yorùbá látà ń pariwo fún nísìn lọ́wọ́ bíi pé ká gba Yorùbá nation? Ṣé mo lè sọ fún Dayọ̀ Israel nísìn pé ká gba Yorùbá nation? Èmi àti Ṣòwòrẹ́ sì sọ̀rọ̀ lánàá, mo bèrè nọ́mbà, mo ní sọ nọ́mbà ẹni tí mo bèrè lọ́wọ́ ẹ̀, mo pe Ṣòwòrẹ́ lánàá, kò ṣe pé by call by WhatsApp, mo ní di nọ́mbà yẹn kan tó jẹ́ ọmọ Yorùbá kan nílẹ̀ Yorùbá ń bẹ̀ tó jẹ́ gbòógì ọmọ Yorùbá kó fún mi nọ́mbà yẹn, torí àwọn tí wọ́n jẹ́ youth Afẹ́nifẹ́re àtàná ló ti ń pè mí pé kí n jọ Mr. Koiki pé ká ràn wọ́n lọ́wọ́ nípa brọ́dà wa tọ́kó tó wà kọ́lọ̀ bá wa tú sílẹ̀. Wọ́n lè máa agree pẹ̀lú wa lórí Yorùbá nation, bọ́ ṣé ó wá dùn mọ́ mi nú bọ́ ṣe mú ọmọ Yorùbá kí Fúlàní mú mọ́lẹ̀ tó ń bèrè 100 million. Tí mi bá ní 100 million, tí bá ń rí 100 million nísìn, tẹ́ bá máa fi jí làárọ̀ la, abúlé yìí máa sọ fún yín pé wọ́n ti gbọ́ nípa Yorùbá nation kan náà gbọ́, òjò yẹn ti lọ́lẹ̀ díẹ̀, so màá reduce the voice mi díẹ̀, mo láti increase the voice mi látẹ̀kàn. Ṣé ó wá jẹ́ kí inú tiwa máa dùn nígbà táwọn tó jẹ́ ẹni tó ń bá sọ̀rọ̀ gangan, ìyẹn àwọn Fúlàní ọ̀rẹ́ arákùnrin yẹn tó ń bá sọ̀rọ̀, òun ló pè mí lánàá. I will go into all the details for security reason, but in tó pè wá fún ni pé ká jọ ká lo mídíà wa kí n dẹ̀ bá wọn connect má wọn kọ̀ọ̀kan. Èmi ni mo fún story yẹn fún Sahara reporter, èmi ni mo pe Sahara pé kó jọ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin náà gbọ́dọ̀ gbọ́ sí kó tó di pé rí lórí Sahara. Àwọn iṣẹ́ kan wà tá à ń ṣe ní background, but me ever compromise Yorùbá nation, not when I'm there. Kí ni wàá kí la fẹ́ gbà pa fẹ́ compromise? Mo ní ẹ máa mọ orúkọ ti Koiki forever náà ni bẹ́ẹ̀ ṣe ń pariwo bàbá Awólọ́wọ̀, a dẹ̀ máa dàgbà máa dògbò, a máa ju bàbá Awólọ́wọ̀ lọ lọ́jọ́ rí. But àwọn kan ti lo Yorùbá not Yorùbá nation, wọ́n ti fi Yorùbá wọ́n ti fi deceive ọmọ Yorùbá too long. Ṣé à ń pariwo IBB ṣé IBB nìkan ló pa Abíọ́lá ni? Ṣé MK Abíọ́lá ò náwọn kákọ́ọ̀sì tiẹ̀ ni? Ṣèbáwa náà ní kákọ́ọ̀sì nísìn, nínú àwọn kákọ́ọ̀sì kan ni Professor Adéníran ní 2021 mo ti sọ story yìí rí. Professor Adéníran mú èmi àti Ìgbòho rìnrìn àjò kan tí mo ní go into all the details. Nígbà tá a débẹ̀ là ń béèrè lọ pé kí la wá ṣe ní bíbà bàbá yìí, no ibi tẹ́ mú wa wáyé kí la wá ṣe ní bíbà, tó bá jẹ́ pé wọ́n fẹ́ pa wá náà ní bọ́ ṣe máa mú wa débẹ̀ nìyẹn. Ọ̀tọ̀ nìkan tó sọ fún wa nílé nígbà tá a dé ìrìn àjò tó ń ṣọ̀rọ̀ 2 hours, but I'm not gonna go. So àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ̀ pé àwa kan atakú ti Jésù, atakú ti Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, there is no reason tá a fẹ́ compromise. Wọ́n lò títí wọ́n gbé Dúpọ̀ Onítìrí wá, wọ́n ti try many things, wọ́n ti fi obìnrin láti lórí ẹ̀lẹ́ bá wọn sọ̀rọ̀. Mo rí ẹni tó náwó dáadáa nínú movement yìí tó dẹ̀ sọ pé òun náwó mọ́ nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Mo nítorí kíni, ó ní àtẹ̀lé Dúpọ̀ Onítìrí, mo ní ẹ̀hẹ́n. Ilé tí wọ́n wó ní Ìbàdàn, ṣé tún fún ilé lè mọ̀mọ̀ bí a mọ̀ sọ́rí, ilé tó wó ní Ìbàdàn ẹ mọ̀ pé ilé méjì ni, and I think I told you before, ilé méjì ní ilé yẹn, kọ́kọ́rọ́ ilé yẹn ìkànnú ẹ̀ wà lọ́wọ́ mi, ẹni tó ní ilé yẹn wá gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ mi. Mo ní kí ló dé, ó lóun trust wa mọ́ báwọn ti rí Dúpọ̀ Onítìrí táwọn trust. Ilé tí ó ní upstairs tí bàbá mi Oríyọmí Hamzat ti gúnkè tí picture woman yẹn UK based nìyá náà, UK bẹ́ẹ̀ yẹn lọ́wọ́. Àwọn tó mọ̀ wọ́n wá máa sọ fún wọn nísìn pé Koiki ó ti sọ̀rọ̀ wọn, because àwọn làwọn fẹ́ compromise. So wọ́n fẹ́ káwa compromise so that kí ìrìn àjò yẹn kó lè somersault. Mo ti rẹ́ni tó pè wá pé ká sọ fún Ìgbòho pé kó lọ tẹ pósítà. Mo ní Amẹ́ríkà làwọn yẹn wà, wọ́n wò mí báyìí pé Koiki àwọn bẹ́ẹ̀ ni. Mo ní èmi ò bá àwọn ìyàwó Ìgbòho tákà o, mo tó bẹ́ẹ̀. Àwọn ọmọ ẹ̀ kódà ọmọ tó kéré tó jẹ́ ọmọ Ìgbòho, the smallest one
wọ́n ní right sí bàbá wọn but kò sí nǹkan tí máa bá chief sọ ó máa take advice mi but ni wá sọ fún mi ta máa sọ fún chief pé kí chief máa wá sí Nàìjíríà chief ló máa make a decision yẹn fún rẹ̀ I cannot tell him that torí tó bá ń bọ̀ Nàìjíríà àjọ ń bọ̀ náà ni tó bá ń bọ̀ àjọ máa wá náà ni torí èmi ò ní fi sílẹ̀ lọ́rùn èmi ò ní jẹ́ kí Ìgbòho lọ sí Nàìjíríà nìkan kémi ò ní tẹ̀lé àjọ máa dé Nàìjíríà ni ìyẹn kọ́ ni mo fẹ́ lò so èyí tí mo sọ ni pé wọ́n ti rí ìrìn àjò ilé ìpé ilé ìyàtọ̀ mo kí brother mi George Akínọlá mo kí sister Eileen mo kí Doyin mo kí Gani Alágbàlá many people ni wọ́n fẹ́ infiltrate especially àwa báyìí so wọ́n ti rí pé this is a genuine movement and it don pè ní movement ni pé you keep that movement clean wọ́n ti try every goddamn thing wọ́n rí anything láti fi pin wa down nígbà tá à ń ṣe onídọ̀tí àwa kan ọmọ olówó ni wá mo ṣe Yorùbá nation mo ṣe Yorùbá nation ìyàwó mi sì ń fi picture ọmọ Ìdímí tí bá fẹ́ fẹ́ ọmọ Ìdímí mo ní right láti kódà ìyá wọn gan ló fẹ́ fẹ́ mi nígbà tá lọ sí Petrolex was 2017 2018 ọmọ bàbá Ìjẹ̀bú ló ní Petrolex èmi náà lè máa ṣe big boy and mo ní láti wà ní politics but máa ṣe big boy máa dẹ̀ lówó máa dẹ̀ make sure pé mo ní sójà mẹ́ta tó ń tẹ̀lé mi nínú Nàìjíríà máa dẹ̀ máa ṣe big boy irọ́ but bó náà ṣe dá gbogbo wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò ṣe pa fi ń dẹnu àwọn tí mo ti pàdé ká tó bẹ̀rẹ̀ Yorùbá nation kò ń ṣe àwọn èèyàn gbẹrẹgbẹrẹ mo mọ Bob D dáadáa náà ẹ mọ network tó wà lọ́wọ́ Bob D ni ẹ mọ bí tí Bob D ti rìn sí ni ìyẹn Délé Mọ̀mọ́dù tí bá pẹ ẹ̀gbọ́n Délé Mọ̀mọ́dù nísìn wọ́n sì gbọ́dọ̀ dá mi lóhùn torí respect àtijọ́ fúnra wa so wọ́n ti mọ̀ pé definitely àwọn ilé tó ń béèrè fún Yorùbá nation kí nìkan tí wọ́n fẹ́ gangan wọ́n rí kankan tí wọ́n lè fún wa tó lè entice wa kí lẹ fẹ́ fún wa no kí nìkan tẹ fẹ́ fún wa tó fẹ́ entice wa a ní káwọn ọmọ Yorùbá ní gbégbé àlàáfíà Tinubu is okay àwọn kan ní Kóìkì Tinubu dẹ̀ máa padà fún wa ní restructure mo ní mo ní ẹ̀ṣọ́ àwọn náà máa ṣe kájẹ́ kó di 2027 mo ní òkè kájẹ́ kó di 2027 kó wọlé second term so lọ́kàn tí ẹ rò pé Tinubu máa fún yín ní restructure mo wá ní restructure yẹn bí bàbá Adé Akíntóyè sọ fún wa ni pé tá bá ṣe restructure Nàìjíríà á sì máa wà nù Nàìjíríà aláwọ̀ tẹ̀ àfẹ́ gbórúkọ kọ̀ọ̀kan mọ́ tó ń jẹ́ Nàìjíríà anything Nàìjíríà àfẹ́ gbọmọ́ anything that has to do with Nigeria àwa kan tẹ̀ àfẹ́ gbọmọ́ nobody is against àwọn tó believe in one Nigeria but those that say self-determination wọ́n gbọ́dọ̀ bọ́ sí wa lẹ́nu kí ló dé táwọn gómìnà sá fún wa tó fẹ́ ká sọ̀rọ̀ self-determination tó bá jẹ́ same society láwà torí wọ́n pé ṣẹ̀rí dialogue á ti wáyé láti 2020 àwọn gómìnà wọ́n ti máa set committee bó ṣe ń ṣe lábúrọ̀dì nìyẹn ẹ má gbàgbé torí a máa parí program yìí nísìn mo ti lo 2 hours mo lè ti gbádùn ẹ̀ so èyí tó kù mo fẹ́ lọ wà ní abẹ́ òjò kí òjò kí oyè mo ti ṣeré inú òjò ti pẹ́ kémi náà lọ sínú òjò kójò pa mí kí n sáré inú òjò so 15 minutes tó kù ẹ jọ̀ọ́ tẹ́ bá gbọ́ program wa yìí purpose tàbí jókòó lénìí òun ni pé a ṣe lack of fund and tó máa wà dé pé ńgbà burial èyí náà rí bá ṣe ṣe nígbà tí Gbowó àti rí àwọn mistakes wa kọ̀ọ̀kan tá ṣe àti rí ibi tá ti lè adapt tá ti lè amend gbogbo àwọn gadget ẹ̀rà fún mi nígbà tí a fẹ́ ṣe birthday Gbowó gbogbo ẹ̀ mo ti kó wá sí Nàìjíríà ó wà lọ́wọ́ àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá ń bẹ̀ àwọn kankan tó nídìí sí àti rà sí but a ṣe lack of fund mo ń bọ̀ lórí restructure yẹn
so mo bẹ̀ wá ẹlòmíì máa gbá Koiki ìgbà tí ta bá fún 30,000 kò sówó tó kéré tẹ bá ní tó pọ̀ fine tẹ́ ẹ̀ bá ní tó bá jẹ́ pé àwọn èèyàn wa nígbà tá à ní afẹ́ ṣe GoFundMe lóòótọ́ èmi mọ̀ pé at some point a máa ṣe rally but a lè sọ pé a mọ̀ pé èèyàn kan máa kú o àfi tí ọba parọ́ èmi ò ríran yẹn but àwọn owó ta fẹ́ raise nígbà yẹn ó láwọn kankan táwa ti fẹ́ tètè ṣe sílẹ̀ tẹ bá fẹ́ pé ká get sophisticated drone kò ń ṣọ̀rọ̀ 5,000 pounds ẹ lè rà fún wa kẹgbẹ́ fún wa ẹ̀yìn ẹ̀rà kẹfà wa drone tó jẹ́ baba drone tó ń ṣe drone takulu because this tafẹ́ jáde tán yìí mo ní èmi o mo ti sọ fún àwọn ìyàwó mi mọ̀mísí mi ti wà wẹ́ẹ̀ àwọn ọmọ mi ti wà wẹ́ẹ̀ àwa ti rẹ́dì èmi ò ti bá náà wá o èmi àtàwọn tíì mi àwọn tíì mi mọ̀ pé mo ti rẹ́dì láti relocate padà wá sínú Africa in preparedness for the rally. I am ready to return back. Kódà tí tó bá sọ pé rally bá jáde nísìn change ticket mi àfi tí bá sáré lọ kíkọ lọ ṣe 5 days mú padà bọ̀ because tí rally bá bẹ̀rẹ̀ kò gbọdọ̀ pẹ́ kíkó ìkíni dà tẹ́ ẹ̀ bá rí mi níbẹ̀ yín kọ́ máa ní ìbáwọn ti sọ pé irọ́ pa kò ní wá irọ́ ló pa ó ń dẹnu lórí social media mi mo ní àbá gọ́ọ̀mẹ̀ntì jà ebi gọ́ọ̀mẹ̀ntì ò wá mi àwọn ẹgbẹ́ wà gọ́ọ̀mẹ̀ntì ò wá mi àwọn ẹgbẹ́ Koiki be careful stop going everywhere DSS èmi ò gọ́ọ̀mẹ̀ntì ò wá mi gọ́ọ̀mẹ̀ntì ò sọ pé àwọn wá mi ṣe terrorist ni mí nìkan wá mi ni media personnel ni mí gbogbo bí tí mo ti lọ ní Africa tí bá tẹ̀ tí kọ́ pé journalist UK ẹ̀yà come sit down wọ́n fi gbọ́rọ̀ ẹnu mi mo ní Chinese tí mo bá pàdé náyàwó ọjà ó kúrò ní China ó ń gbé láfíríkà ẹ wá ní kẹrù máa bà wá láti wá gbé nínú Africa dáadé ń sọ ilẹ̀ Yorùbá láwa ń sọ òun ṣe Africa Benin Republic ni mo ń sọ but we have to do it together nǹkan méjì dẹ̀ ni yẹ́ síbi tí wọ́n bá ti ṣe nìyẹn máa ti jẹ́ ṣé nígbà táwọn staff mi bá náà onídìí owó nísìn kí máa yúnra pé kò sówó ìyàwó mi pè mí nísìn lánàá kọ̀ọ̀yà fẹ́ in the program àná náà ni ó ní kí ló máa ṣe ìmílẹ̀ tí gómìnà wá ti ní ìdówó lórí kan pè mí ó mọ̀ pé mo busy mo ní kí ló ṣẹlẹ̀ ó ní Saturday ti dé tán ó náà máa lọ sí macro mo ní kí ló máa ṣẹlẹ̀ ní macro mo wáìnẹ̀ ọ̀ṣẹ́ ti tán ó ní gbogbo tí mo rà I've been out for some time now gbogbo iná lẹ́mọ̀ wàtá kúrò nílé èmi àti mọ̀mísí mi kó tó di pé mi tún wọ̀ gbòòrò lọ mo fi mọ̀mísí mi sílẹ̀ èmi ti wọ̀ gbòòrò lọ́ntẹ̀ mi so mo bẹ̀ wá ẹ má yẹ kí àwọn ìyàwó mi máa ní ṣé kò tán ẹ àbáwọn sọ fún ẹ they've never said so and they are ready to support and they are supporting and they are true women that are supporting àwọn ọmọ òdùwà àwọn èèyàn tẹ complain the only time táwọn ọmọ mi máa ń pè mí ni pé tó bá pè wá ní dad tell Tọ́pẹ́ he's not making food for me màá wá pa àwọn yẹn kí ló tẹ̀ fún lóúnjẹ àwọn náà ti fún lóúnjẹ màá ní ẹ̀bá fún lóúnjẹ ẹ̀bá fún àwọn ọmọ yìí lóúnjẹ dáadáa àti àwọn tó wà láfíríkà gan tó wà òkè wọ́n ń jẹun dáadáa so that is just on a lighter note the children are doing very well I'd rather fight now and allow my children to come to Benin Republic. Benin Republic is a peaceful place. I love it so much. Togo is a peaceful place. Ghana is a peaceful place. Côte d'Ivoire is a peaceful place. And that's all I can say for now. But I love Benin Republic. And then Konsimo keep President Patrick Talon. Just to close it off. Sherry, ẹ̀yin tẹ́ sọ fún wa pé Koiki, and to bá like material tí mo wọ̀ yìí. Ẹ̀jẹ̀ bá designer mi kò lówó Sherry. Ó ní pocket méjì báyìí wọ́n ṣe oríṣiríṣi ní o mo ṣeré o ẹ bá mi lọ sórí Omitaf Culture lórí Instagram for the last almost 20 something years lọ́tí wọ́n gbìyànjú wọ́n try kò sí nǹkan tẹ́ fẹ́ yìí diaspora ẹ̀yin tẹ́tẹ́ fi gá àwọn àmọ̀ bí àyìn tẹ́ máa fi rán ṣàǹkárá ní Amẹ́ríkà wọ́n l'Amẹ́ríkà bí
wá bá yín package àwọn ọmọ yín akọ̀ gbani tẹ́ bá rẹ̀ tó ń bọ̀ wá bá yín máa gbé bọ̀ tẹ́ bá nídìí nọ́mbà wọn pè mí ó rán tọmọdé ó rán tàgbàlagbà tẹ́ bá dẹ̀ nídìí nǹkan tẹ́ fẹ́ pé large scale products ẹ láti fún wọn ní sample àgbèsí lára so omitaf culture omitaf omitaf then culture lórí Instagram àbíkẹ́ pè mí kí n fún yín ní details wọn gbogbo aṣọ tí mò ń wọ̀ lágbà tí mo ti dé wọ́n ti gé sílẹ̀ rẹpẹtẹ èmi ò ní time ni gbogbo àwọn aṣọ tí mò ń wọ̀ yẹn wọ́n ti bá mi gé sílẹ̀ tí mo dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe brother mi kan tí mo ní ọ̀nà ní mọ́tò wọ́n ní Mr. Koiki Camry ni ó lè gbàyàn márùn kódà wọ́n náà fi ń ṣe Uber ni bò mọ́tò yẹn ò lè gbé gbogbo wa àfi tí bá ń parọ́ wọ́n ti pè mí lánàá pé àwọn ní Camry akọ̀mọ́ wọn náà gbọ́ pé mo ní tàbá tí àní rẹ pọ̀ sí ni mo ní mo kàn ṣẹ̀fẹ̀ ni bò mọ́tò yẹn ò lè gbà wá because àwọn tá a máa gbéra látẹ̀kọ́ àwọn kan dẹ̀ máa join wọn ní Abẹ́òkúta máa join wọn ní Ìbàdàn Ṣàgámù àwọn kan wà ní òkè tẹ́lẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ má yẹ kí àṣírí wa kó tú fáwọn tó ń béèrè pé Tinubu máa restructure Nàìjíríà bàbá mi kan pè mí wọ́n ní Koiki wọ́n ní ká wà very careful kú fẹ́ wáyé o ẹ mọ̀ pé mò ń sọ léraléra how many people ló rántí pé mo ti ń sọ̀rọ̀ kú èèyàn mélòó ló rántí pé mo ń sọ̀rọ̀ kú pé wọ́n fi ṣe kú nínú Nàìjíríà kú fẹ́ wáyé wọ́n dẹ̀ mọ̀ pàwọ́ kan ti mọ̀ kú wọ́n fi ṣe kú nínú Nàìjíríà ṣe rí ìwé tí Babangida release there is another undertone lábẹ́ distraction kan ni lára àwọn tó fẹ́ ṣe kú yẹn Babangida wà nù wọn mo lè sọ yẹn fún yín tó bá wù kó sùn ni Babangida wà lára àwọn tó fẹ́ ṣe kú bó ṣe wà yẹn lórí wíìchì yẹn bọ̀ wọ́n mọ̀ pé Tinubu náà dúró lásán ọmọ Yorùbá confam ní Tinubu bó ṣe wà yẹn oyè yìí ti bá ti ní ọmọ Yorùbá confam ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọmọ Yorùbá confam ní Tinubu bó ṣe wà yẹn bọ̀ pé Tinubu máa fún wa ní restructure Tinubu ò ní fún yín ní restructure Tinubu lè fẹ́ ṣe sílẹ̀ Yorùbá láwọn kankan but not a restructure and Tinubu from what I am hearing will return power back to the north. A máa sọ yẹn níjọ́ mi mo ní láti lọ nísìn Tinubu fẹ́ dá power padà after tó bá ṣe tán ní 2031 that's tó bá wọlé ní 2027 and we got to be very careful and push out. Restructure lè work nílẹ̀ Yorùbá mọ́ nísìn ẹ jẹ́ ká pray fún brother wa tí ó ṣì wà ní asat èní wọ́n ì tí pè mí pé wọ́n ti fi sílẹ̀ ìbọn tó yìn fún ní ìdí we are worried kí nǹkan kan má lọ kó sínú ẹ̀ oyè yín kan tí mo mean because it's an open wound ọlọ́pàá ní àwọn oníkankan táwọn lè ṣe that's in terms of our ní pé àwọn oníkan ọlọ́pàá náà oníkankan tó lè ṣe arákùnrin ò tí kúrò ní Nàìjíríà they are still within Nigeria according to bó ṣe jẹ́ ká gbọ́ so I pray that he will come out alive and he will become a true campaigner for Yoruba nation gbogbo ẹ̀yin tí ẹ ṣì ń support wọn Nigeria against our ní sàn kankan ju pé bóyá ẹ̀yin nìkan lẹ nílẹ̀ Yorùbá àbáwá nìkan náà la ní gbogbo àjọ máa rí láìpẹ́ láì jìnnà. I've tried to make this broadcast as clean as possible without no swearing. It's for a purpose. Especially, I wanted to deliver the message that this organization is not against federal government. It is just another organization like Sky News, BBC, CNN that is being used to propagate the quest of the Yoruba people to self-determination. And that is what we're going to do until Yoruba people
free from Nigeria. And on that note, mo kí gbogbo alẹ́ nǹkan sí màá kọ́ ní gbogbo apáta lọ́lọ́run máa fi àbọ̀ ẹ̀bọ̀. Yorùbá máa bọ̀ o, but it's not going to come as a Christmas gift. We got to prepare for ourselves, and we got to tell somebody else. And we, Tibani, we, even if we are 200, we will go with Igbowo whenever it's ready. Go back there at 200. And I know that 200 are determined. But 15 million will send a quick message to the international community, and Nigeria would have to explain themselves. Mokibu Walen Conceal and Shashiti. Koiki Media bringing the work closer to your doorstep. I hope you've enjoyed it. You can see that the rain has stopped. You're not saying the Africa rain better than any other part of the world. But the farmers are struggling because we can't reach the farm due to the insecurity in Nigeria. Ashiori Lamashio. Have a very good evening and enjoy the rest of the weekend as I am enjoying mine as well. Muki Mumsimi Lenkonsi, Mudeki Baba Kitoye, Muki Bubo organization, especially the YSDF. Bubo Inten Bolat abroad from Beria, Akupalemo, Kare Inomi Lokulen, Kini, nothing on the flashlight. Bound to one Nigeria, you want struggle me. Adiko ikoti muno lo flashlight nilo what is that purpose for 2 hours. Africa no body fish. Sometimes you have to adjust wherever you go as well, and that's exactly what I've been doing. But I've been having a great time. Some of what I'm doing right now might not be out because they're like documentary. It has nothing to do with Yoruba Nation, but in the near future, you will hear more about the job and the reason why I was in Africa in 2025. One major reason is coming on a special visit to Professor Akintoye to be with him, not just for the burial that we have been there and all that, but also for his birthday, and to give him all the support as one man that Akintoye will always call while I was in London. Mo dúpẹ́ lọ́wọ́ mọ́ sí mi lẹ́ẹ̀kan sí, mo dẹ̀ tún kí gbogbo èyí àtẹ dúró tì mí tẹ́ ẹ̀ fi mí sílẹ̀. Mo kí gbogbo àwọn olùṣọ́ àgbà ní gbogbo ibi tẹ́ bá wà o. Ẹ má fi àdúrà sílẹ̀, ẹ má fi àdúrà sílẹ̀, ẹ fi àdúrà tì wá lẹ́yìn gan. 2025 yìí, a ní rí ìtàjẹ̀sílẹ̀ o. Ìtàjẹ̀sílẹ̀ ń yọ o nínú gbogbo odù Ifá, nínú nǹkan táwọn wòlíì sọ, táwọn àfáà ń sọ. But ìtàjẹ̀sílẹ̀ àmọ́ tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ìyá bá fẹ́ bímọ. Tí ìyá bá ń fẹ́ bímọ, ẹ̀jẹ̀ á lọ, omi á jáde, but baby yẹn máa ṣe kí ni? Á wà successful. Á máa wà successful o. But à ń bẹ Ọlọ́run pé kó má pọ̀ ju bó ṣe yẹ lọ. Ọ̀tá àbọ̀n ní bàwá o, wọ́n ní jí wa gbé o. But ìwọ náà dira o, má gọrẹ o, dira dáadáa o. Yorùbá Nation kò ń ṣọ̀rọ̀ eré o. Gbogbo ìta tí ń bá bọ̀ tẹ́lẹ̀, eléyìí ò ń ṣe ọ̀rọ̀ eré o. I am not making this up. Sọ́mà ti tẹ wá raṣọ. Aṣọ wà lóríṣiríṣi, àwọn ṣòkòtò àtẹ̀wù. A ní wọ́n ní sizes lóríṣiríṣi. Gbogbo ẹ̀ ni mo ní. Kò sí aṣọ ọkùnrin, aṣọ obìnrin tẹ́ fẹ́. Sí Lady K Ìfẹ́ Olúwaṣò, the baby of Yoruba Nation tí mi ò ní. Gbogbo aṣọ ni mo ní. Mo ní tàwọn dádì, mo ní tàwọn mọ́mì. Mo ní Ankara skirt and blouse. Mo ní àwọn Ankara 2 color. Mo ní àwọn Ankara 1 color. Mo ní Ankara oní stone. Mo ní lace. Mo ní damask. Mo láṣọ òkè ready to wear ní gbogbo ẹ̀. Kò sí pé ẹ̀ṣẹ̀ ń ṣe wàhálà wá télọ̀ káàkiri. Kò sí pé ẹ̀ṣẹ̀ ń ṣe wàhálà ẹ̀ṣẹ̀ ń wá télọ̀ káàkiri. So ẹ pé Lady K Ìfẹ́ Olúwaṣò, the baby of Yoruba Nation yìí, kẹ́ wá ṣe kíni? Kẹ́ wá bá mi raṣọ. Àwọn damask wà lọ́lọ́kan òjọ̀kan. Kò sí raṣọ tẹ́ fẹ́ tí Lady K Ìfẹ́ Olúwaṣò tí mi ò ní. Kò sí raṣọ náà. Ọjà mi ò dẹ̀ wọ́n. Mo dẹ̀ fẹ́ fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rajà. Ẹ tètè wá raṣọ tẹ́ bá fẹ́ ra. Dọ́là yẹn ìṣọwọ́ tó fi ń fọ́ kò dẹrù rárá. Dọ́là yẹn kàn já lọ ni. Ó kàn fọ́ lọ ni. Ó kàn fọ́ lọ ni. Tó bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tó bá ń fọ́ lọ, aṣọ tata $20 á di $40. Aṣọ tata ní $50 á di $100. Pẹ̀lú bí dọ́là yẹn ṣe lọ yìí o, nǹkan máa ṣe kíni?
owó yẹn máa fẹ́ gbé pálí so kó tó dà bẹ́ẹ̀ àǹfààní ṣì wá sí bíi tí increase price pẹ̀lú bí dọ́là ti ṣe wálẹ̀ sí bíi tí increase price so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ ẹ kàn sí mi nísìn ẹ lè ra aṣọ yín kẹ́tù nǹkan yín jọ sínú wardrobe tọ́dún bá dé ẹ ti mọ̀ pé yes ẹ ti láṣọ yín nílẹ̀ tó bá dé àsìkò summer ẹ fẹ́ máa wọ native ẹ fẹ́ sinmi ṣòkòtò àtẹ̀wù aládìpọ̀ pàpàpàpà wọ aṣọ mẹ́ta mẹ́rin ẹ fẹ́ wọ nǹkan tára yín máa tẹ̀ tún free díẹ̀ lásìkò summer ẹ ṣí wardrobe yín ẹ mú mo láwọn fine gown tẹ́lẹ̀ lò tó dẹ̀ jẹ́ pé owó chikini ni mo tà wọ́n tẹ́ bá gbẹ́yẹ tí mo tà wọ́n gown yóò máa ṣọ́ọ̀kì yín pé lọ́gbọ̀pọ̀ tó yìí ẹ ra mẹ́rin ẹ ra márùn ẹ ra mẹ́wàá ọlọ́run gbọ́ tí màá dẹ̀ fún yín láwọn fine designer àwọn designer lóríṣiríṣi àwọn designer tó mú yes lóríṣiríṣi tí ò ṣoríṣi kan ẹ kò máa ju wọ́n sí ni tó bá dẹ̀ tún ti dàsìkò summer àsìkò winter ẹ tún ra káàkọ́ yín pẹ́pẹ́pẹ́ ẹ tún tó nǹkan yín sí wardrobe yín ẹ tún bẹ̀rẹ̀ sí ní wọ ṣòkòtò àtẹ̀wù yín padà ẹ tún bẹ̀rẹ̀ sí ní wọ ṣòkòtò àtẹ̀wù yín kì í ṣàwọn aṣọ tẹ́ máa lò lẹ́ẹ̀kan tẹ́ni ló mọ̀ kì í ṣàwọn aṣọ tẹ́ máa kó sí máṣíìnì tó máa fàyà pé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ no kì í ṣàwọn aṣọ tẹ́ máa fọ̀ lẹ́ẹ̀kan tó máa funfun yìí tó máa joyè wàísá kò sí yẹn bẹ́ẹ̀ so bó ṣe jẹ́ ní ojú òní tí yìí ẹ pè mí kẹ́ patronize o ẹ má wá gbàgbé láti subscribe sí YouTube channel yín kẹ́dẹ̀ tán notification bell fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra African food mo ní àwọn African food èlùbọ́ ṣú gidi èlùbọ́ tó fine dáadáa èlùbọ́ tó yẹ kó tẹ́ bá fi ru àmàlà báyìí ẹ mọ̀ pé yes ẹjọ́ jẹ ayọ̀ ẹjọ́ jẹ dùnú eléyìí ò ṣe èlùbọ́ tó miss rárá no miss at all pẹ̀lú láfún ó dẹ̀ ti wà ní jíjọ ẹ̀yẹ ṣàdálẹ́ náà ni kẹ́ ru àmàlà kẹ́ jẹ oúnjẹ ìdùnnú ẹ mọ̀ kéèyàn jẹ oúnjẹ kọ́kọ́ yóò balẹ̀ báyìí kéèyàn sóhun ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ trust me ó wà available èlùbọ́ ṣú ó wà available gàrí ìjẹ̀bú tó mú yes tó kan dáadáa tó wà pa mo ní irú ó wà atagúgú ó wà rice ọ̀fadà ó wà semo ó wà padoya ó wà gbogbo African food gbogbo ẹni lady keita o kò dẹ̀ síbi tí mi ò sẹ́ẹ̀dì sí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi rajà ẹ ṣé gan ojú òní tíye kolokolo ayé òní lù fún yín jó ìbànújẹ́ òní ṣẹlẹ̀ sí yín ẹ ní lójú ẹkún ẹ ní lẹ́rẹ̀kẹ́ ó ṣe láṣẹ Èdùmàrè mi ò dẹ̀ ní wáyé tì ẹ ṣé gan ni mo dúpẹ́ o a tún máa fi ayọ̀ àti ìdùnnú a tún máa fi pàdé lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show the baby of Yoruba nation tiwantiwa ó dàbọ̀.